mo fẹ́ gbà kèrègbè lọ́wọ́ ròdòròdò nítorí ọkùnrin takuntakun tí fojoojúmọ́ ti ṣe akin barrister Olamiletrillion Prince Ọbádayọ̀ sọ́ọ́rí ìgbé mo wà lọ́dọ̀ rẹ̀ èmi lọ́mọ kékeré tí fẹnu kọrin fọ́ba tí kò fún joyè tí kò fún gómìnà lónìí lọ́jọ́ bíi rẹ̀ kò lè dọ́jú ẹkún ilé ọkùnrin takuntakun ọkùnrin takuntakun ọkùnrin mẹ́ta àtààbọ̀ tí wọ́n pè léyìn kan ṣoṣo èèyàn kan tó dúró bíi 1 trillion barrister Olamiletrillion tí mo mọ̀ ojoojúmọ́ ní fi ṣiṣẹ́ akin ọkọ excellency olórí Olúwatósìn olówó orí àmájẹsì Fọlákẹ́ owó bàbá Adétòrò ni mò ń ké sí bàbá Adéjàre bàbá Adéjùmọ̀ òkú ọdún tòní o ẹni bí ẹni èèyàn bí èèyàn rẹ ló gbé mi wá bí Ọlọ́run Fẹ́mi Joseph aláṣẹ olùdarí iléeṣẹ́ OJ Transportation LLC tí ń bẹ ní Indianapolis l'Amẹ́ríkà ó lọ́dún èyí tó ṣe lẹ́yìn ò ní jáse mọ́ lọ́lọ́lọ́wọ́ ọba ó ní mọ́ délé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọlábẹ́kẹ́ mọ̀ ti di gbàdàgbẹ́ mi ó di ìlú Ikaramu Akoko Oǹdó ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ Olamiletrillion Prince Ọbádayọ̀ lónìí o máa gbọ́ wìrìwìrì lẹ́nu ọmọ tí fẹnu kọrin káyé làbákí aláràgbà yídá ló ń kí ọ lọ́wọ́ ọmọ Ikaramu Akoko ọmọ àṣà pátádowó ọmọ àṣà òkúta dọ̀rọ̀ lẹ́ọ̀mú olókè méjì takọtabo lórí ara wọn ọmọ ọba ìgbẹ́dìmọ̀jò lẹ́ọ̀mú apàdùkàjọyè ṣé bẹ́yẹn lọ máa tètè mọ́wọ́ bẹ̀jẹ̀ lójú ogun ọmọ amóṣopa ọmọ amóògùn pa tóṣo bá gbọ́ tilé amútajà pọmọlà ọmọ akọ́wọ̀n sílé táìmọ́tà ìmọ̀ ọmọ àwẹ̀ gẹ́nẹ́gẹ́nẹ́ bóbìnrin sùn nílé yín ẹ̀yin lọ́mọ bóbìnrin sùn tó mú ọmọ bẹ̀rẹ̀ wọlé owó ọmọ bẹ̀rẹ̀ wọlé ọlá ilé ọmọ balógun dòdò ń dáwà ọmọ lánìá o ọmọ yìí ọmọ àkàlà funfun òyìnbó ọmọ agẹ́sísowó ni wọ́n kórìkì bàbá rẹ̀ ọmọ káìká ìdánimọ̀ ọmọ agbámúgèjì bàṣágàtọ̀ bá gbẹ́bùlò ẹni obìnrin kò lọ́nà tó ń pẹ́bẹ́lẹ́ yìí ó bájọ́kọ ẹni àti ìjálè ẹni gbogbo obìnrin lẹ́yìn arímọ̀lẹ̀ lọ́niwọ̀n o gbogbo ọkùnrin lẹ́yìn àwò padà sẹ́yìn Prince Ọbádayọ̀ ọdún èyí tó ṣe léyìí ò ní jáse mọ́ lọ́lọ́lọ́wọ́ bá Olamiletrillion rẹ̀ o gbogbo ọjọ́ kejì oṣù kejì lọ́jọ́ tá a bí ọ sílé ayé o láṣẹ Ẹlẹ́dùmarè ọ̀ọ́dẹ́ báwọn kanjú kú barrister tó gbà yìí gbọ́mọ òye ní tọ́kájú ẹ̀ ọdún èyí tó wá ṣe léyìí ò ní jáse mọ́ lọ́lọ́lọ́wọ́ bá ìwòye àmọ́dún o ìgbà lérè lẹ́ni àwọn lérè lẹ́ni ire gbogbo kọ́mọ wọ wálé ọ̀ọ́ni báwọn ti ká bámọ̀ bẹnu Olamiletrillion ọ̀ọ́ni bùrìbùrì kọ́ báwọn jíjọ ẹ̀sìn láyé bí ẹni tó bá ní okú olúwa rẹ̀ yóò gbé èkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra ọ̀tá tó bá ní ọtí ọ̀bá dúró irú wọn àti gbọ́dọ̀ lọ́ni bàbá pé ta ni ń kọrin ewì sí ọ létí ta ni ń kọrin kì í ọ̀làtẹ̀ gan Olamiletrillion mo mọ̀ bọ́ mẹ́rin ọ̀sìn gbóhùn erin làbákí aláràgbà dídá ti gbére káyé ọmọ kékeré ọ̀hún ti fẹnu kọrin fọ́ba tí kò fún joyè tí kò fún gómìnà ọdún èyí tó ṣe léyìí ò ní jáse mọ́ lọ́lọ́lọ́wọ́ bá gbogbo ẹni tó bá fẹ́ kó o ṣubú ibẹ̀ ni wọ́n gànú sí títí dalẹ̀ o wọ́n bọ̀ wá gànú sí o wọ́n sì wá gànú sí. àhóyè o ọ̀tá ń bọ̀ wá gànú sí o gbogbo ọ̀tá tó ń wá ṣubú mi wọ́n sì wá gànú sí. àhóyè o ọ̀tá ń bọ̀ wá gànú sí o tó bá dọjọ́ ayọ̀ mi o ọ̀tá ń bọ̀ wá gànú sí. àhóyè o ọ̀tá ń bọ̀ wá gànú sí o bírètì ẹ bá dé o wọ́n dẹ̀ wá gànú sí. àhóyè o ọ̀tá ń bọ̀ wá gànú sí o gànú sí ọ̀tá ń bọ̀ wá gànú sí. àhóyè o ọ̀tá ń bọ̀ wá gànú sí o Prince Ọbádayọ̀ ọ̀tá rẹ̀ ó gànú sí.